Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìpín. Ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد وسلم. مدرسة الدليل الشرعي. ètò wa ní alẹ́ yìí ni láti ṣe àdúrà, àkànṣe àdúrà láti ọkàn fún àwọn rumuzul Islam fi biladi Yorùbá, àwọn ìkan pàtàkì nílẹ̀ Yorùbá nínú àwọn bàbá wa, àwọn aṣáájú wa, gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, àwọn gbogbo wọn náà ní aṣáájú wa, ṣùgbọ́n àkànṣe àdúrà ní fún àwọn tí mo fẹ́ dákọ̀ yìí torí tó ní ìdí, so tí mo wá fi pè wọ́n ní rumuzul Islam fi biladi Yorùbá. àwọn náà ní àfáà aṣáájú wa Sheikh Fadilatu Sheikh Muhammad Habibullah Adam Abdullahi Al-Ilory hafidhahullah wa mata'ahullah bis-sihha wal-afiyah ní alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì, samahatul walid al-sheikh bàbá wa àgbà ìmáàmù ìlú Ìbàdàn, gbogbo ìlú Ìbàdàn àti agbègbè rẹ̀, bàbá wa Ajígbọ́tọmọ kékeré hafidhahullahu wa ra'ahu. ẹlẹ́ẹ̀kẹta, àwọn àfáà wa, àwọn aṣáájú wa Fadilatul Ustaz Dr. Professor KK Ọlọ́ṣọ̀. àdúrà mi fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, Ọlọ́run dákun bá lọ́rẹ̀ ẹ̀mí wọn, bá ṣe àlékún àlàáfíà fún wọn, bá ṣe àlékún ẹ̀mí gígùn fún wọn. kíkí tí wọ́n, àdúrà tí wọ́n máa fi ń ṣàdúrà fún gbogbo àwọn tó so mọ́ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí, bẹ̀rẹ̀ láti orí gbogbo àwọn àfáà wa ní Markaz, bẹ̀rẹ̀ látorí gbogbo àwọn sàdátù, àwọn pàráfíṣà tí Ọlọ́run ní kí àwọn ètò dáadáa yìí ó máa ṣẹlẹ̀ bifadlillahi thumma bijuhudihim. gbogbo àwọn pàráfíṣà wa, àdúrà kó máa bá yín sà, àti gbogbo àwọn àfáà wa ní Markaz tó dúró ti bàbá Mudir. mo fi kíkí wọn kí gbogbo àwọn ọmọ ilé kí ẹ̀rí tí àwọn bàbá wa samahatul walid, bàbá wa al-imam al-akbar madinatul Ibadan, mo kọ́ sínú write-up mi pé sahibul imamatul mutamayyiza al-munfarida min bayna al-ama'in fi biladi Yorùbá. láwa ni bàbá wa dá yàtọ̀, bàbá wa chief imam Ìbàdàn Ajígbọ́tọmọ kékeré. kíkí tí wọ́n mo fi kí gbogbo àwọn àdọ́ rọ́bítọ̀ al-ahya wal-amwat, bàbá wa ní máàdì, ọlọ́kọ̀ọ́bà kẹwọn, àti gbogbo àwọn tó ń ti lọ àtàwọn tó ń kù láyé. mo fi kí gbogbo àwọn àdọ́ rọ́bítọ̀ àtàwọn tó ń kù láyé ń ṣe tá a lè máa dárúkọ torí ètò ìṣẹ́jú méjì náà ni. lẹ́yìn náà, bàbá wa Professor KK Ọlọ́ṣọ̀, mo fi kí wọn tí wọ́n kí gbogbo àwọn al-a'da'u an-nushataa tó jẹ́ pé àwọn ni gẹ́gẹ́ bí amud al-faqri li rabitatil a'imma wal ulama tó ń ṣiṣẹ́ takuntakun. so n tó kàn wá nù òní rọ́bítọ̀ mọ́ kàn wá o. so pẹ̀lú nǹkan tí a rí lánàá níbi matriculation Markaz, tá a rí gbogbo àwọn rùmúzù yìí níbẹ̀, Ọlọ́run ṣe dáadáa fún yín, Ọlọ́run wà pẹ̀lú yín. so mujadalatu tiwa látẹ̀yìn ó náà ni pé bóun ni tawhidu ṣe fẹ́ padà sí rọ́bítọ̀, báwo ló ṣe fẹ́ padà sí rọ́bítọ̀. so tawhidu sufuf, so inshiqaqul jidar yóò máa kó bá Islam, yóò máa kó bá mùsùlùmí ilẹ̀ Yorùbá. torí pé mo sọ náà ní nǹkan bí oṣù kan oṣù méjì sẹ́yìn pé ẹ̀yin bàbá wa ní rọ́bítọ̀ antum tusattiruna at-tarikh
تسطرون التاريخ إما بماء الذهب أو بالآخر لا نذكره ẹ̀ ń kọ ìtàn lẹ̀ kálukú gbogbo yín ń kọ ìtàn lẹ̀ biharakatihi wa sakanatihi bidawrihi fi rabita pé n táwọn bàbá wa àwọn àjídáàdù wa ṣe wàhálà bijabini uruqihim láti gbé rọ́bìtọ̀ yìí kalẹ̀ láti ṣiṣẹ́ tó fẹ́ máa ṣe so àyàn oyè àyàn kíní tó wá tí ṣètánì fẹ́ gbàbẹ̀ wọlé walillahil hamd so bá yín dúpẹ́ fọlọ́run pé àwọn àjíyálù tó ń bọ̀ wọ́n mọ̀ rí nǹkan dáadáa sọ nípa yín báwa ti ṣe rí nǹkan sọ dáadáa nípa àwọn bàbá wa tó ti lọ àsọ̀ngbà náà pé ní ó ṣe mú fútí ẹ má jẹ́ kó dá wàhálà sílẹ̀ ní rọ́bìtọ̀ o ìwà rí gbogbo ẹ̀yin bàbá yìí lánàá yìí inú wa mọ̀ dùn o àwa ń ṣàdúrà fún yín o wàláhì làzim pé bó ni tawhid sufuf bó ni ó ṣe ṣẹlẹ̀ ọlọ́run kó san gbogbo yín ní ẹ̀san dáadáa bàbá prof àtẹ̀yìn yòókù ká máa rí yín ní àwọn munasabati tó kọ yambagi an narakum fiha risalatun ila al-alam ká máa rí yín níbẹ̀ risala ni mẹ́sẹ̀jì ni ká máa rí yín bẹ̀ náà mẹ́sẹ̀jì ni a lè sọ pé ká máa rí yín bí gbogbo àgbà ti dé àgbà dé àwa ọmọ tájà àwọn ọmọ yín gan gbàwó láti ṣe ìjókòó kankan gẹ̀yìn ta ní àbọ̀ salatu qadaya níjọ́ as-sihha wal-faragh ni'matan so kìí ṣe pa aláfẹ́ máa rí yín bí gbogbo bọ́tí àwọn ibi tẹ́ a bá fẹ́ máa rí yín tó yẹ ká ti máa rí yín risalatun ila al-alam torí ẹni tíjọ́ ní tá a rí yín bẹ́ẹ̀ ló fi fọwọ́ bà wá lẹ́mìí tànà yìí ọlọ́wọ́ ajé wa máa lọ hadihi al-khutwatul ula litardi shaitan káfí lé shaitan ìdánù wal-khutuwat at-taliya ọ̀nà ni tashghilu ar-rabita bó wá ní rọ́bìtọ̀ ṣe wá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ à ń sọ pé èmi máa ń sọ gbogbo wa pé ìyẹn Mufti kọ́ ni òun kọ́ ni hadaf iṣẹ́ tí Mufti fẹ́ ṣe òun ni hadaf so lidhalika aqadna al-amal al-kabira alaykum ya ayyuha al-aba was-sadat bó ni khutuwa tó wá tẹ̀lé òun náà ni pé ní maktabul ifta bó la ṣe fẹ́ ṣe tẹ̀síkìlì rẹ̀ bí gbogbo kálukú bá ń dá Mufti yàn tó yàn Mufti ìyàn Mufti ìlú ìyàn Mufti kọ́ríà yàn Mufti Madina yàn fún Mufti ti rọ́bìtọ̀ bá yàn òun ni rọ̀yísù gbogbo àwọn Mufti ilẹ̀ Yorùbá so wọ́n wá yàn bí pẹ̀lú nìzọ́mù àbí xatọ́ wà ní nìzọ́mù tó fi yàn ó ìyẹn kọ́ ló kan àwa rọ̀íyà àwọn ọmọlẹ́yìn yín ìyẹn ò kan àwa èyí tó kàn wá nìyí pé ní kí ọ́fíìsì yẹn ó ṣiṣẹ́ ẹ̀yin lè mọ bẹ́ẹ̀ bá ṣe yanjú ohun tó bá wà ń bẹ̀ tọ́lọ́hùn fi ní bí yín táwọn àjíyálù tí ń bọ̀ náà sì fi ní bí yín wọ́n lè la ilham pé àti wàá kọjá mọ́ràhálà yẹn ń sìn so bó o ní ọ́fíìsì Mufti ṣe fẹ́ ṣiṣẹ́ mo sọ ní nǹkan bí oṣù méjì sẹ́yìn pé ọ́fíìsì Mufti ó ṣiṣẹ́ pẹ̀lú tá a bá kó àwọn ẹ́ńjìnì tá a bá kó síbẹ̀ mo wá sọ pé àwọn ẹ́ńjìnì yẹn ẹ̀yin bàbá wa yìí ẹ̀yin grandfather wa yìí ọlọ́run ti ṣe fún gbogbo yín àwọn ọmọ yín ti pọ̀ tán kéwú wọ́n kéwú àwọn ọ̀ríjínà tán kéwú bil-lugha al-arabiyyatil fasiha tó jẹ́ pé ní wọ́n kéwú gidi min manba'ihi safi al-manabi as-safiya wọ́n kéwú ń bẹ̀ àárí muhaddith àárí nínú àwọn ọmọ yín àárí fakir nínú àwọn tó bá ní ládàbí táyìn náà mọ̀ pé wọ́n ní ládàbí àmọ́ wọ́n kéwú níbi tó yanjú àwọn ò sọ pé kẹ́ mú àwọn ọmọ kan tó bá ń gbóyin lẹ́nu rárá aláwọn ọmọ tó kéwú tó yanjú ọlọ́run ti ṣe àwọn ọmọ yín professor wà nù wọn doctor wà nù wọn tó kéwú níbi tó yanjú pẹ̀lú lugha al-arabiyyatul fasiha ó ké usuluddin ó ké qawaid ó ké sharia níbi tó yanjú kì í sọ kò fòyìnbó ké o a sọ pé àwọn tó bá fi òyìnbó gba kíní a sọ pé àwọn náà mọ kéwú àmẹ́ tó fi kéwú ké nínú àwọn ọmọ yín wọ́n ti kọ̀ ẹ kó wọn sí abẹ́ Mufti kó wọn sì respect Mufti
kí mufti náà sì ṣe tààwúnú pẹ̀lú wọn ṣe rí kí mufti ó jáde kó yan mufti nílùú kan kó jáde kó wá máa ṣe ìdárò fatuwa ìyẹn ṣe dárò lè fita ìyẹn ṣe fatuwa muhakama ara ẹ̀yin náà wo gbogbo ilẹ̀ lárúbáwá hayatu kibaru lè ulama wà mufti wà dárò lè fita wà mufti ò lè sọ pé òun fẹ́ dá ìfita ọ̀sẹ̀ níbi tó máa kéwúdé ambele ń tà sí lọ́dọ̀ wa ń bí báyìí ambele ń tà sí lọ́dọ̀ wa ń bí báyìí kí mufti ó jáde ní ẹni ìlú tí wọ́n bá ti yan mufti kó máa wá jáde kó máa wá ṣe izarul fatawa yẹn ó lè wà sahiha o ṣùgbọ́n laysat muhakkama kì í ṣe fatiwa tí ó ní i'tibar torí pé òun nìkan ni n tí ń jẹ́ fatiwa ni pé n tí àwọn èèyàn ó sàkúbáyì àwọn àfa bí ọ̀rẹ́ wa Alẹ́ Àgàn máa ti ń ṣe hafizahullah professor Alẹ́ Àgàn ti ń ṣe gbà kan tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní rédíò Kwara tí ó kọ́ àwọn àfa àjọ àwọn ìbéèrè ni ẹ ṣe dìrásà rẹ̀ ẹ̀yẹ nìkan kó wa sọ lórí rédíò pẹ̀lú mi lọ́la n tí ń jẹ́ Darul Ifta yìí nù òun làwa ń fẹ́ ní rọ́bítọ̀ ẹ jẹ́ kíkọ́ gbogbo kóró kọ́rí àkọ́kọ́ mọ̀ ẹ̀yẹ mufti kódà agboolé mọ̀ ẹ̀yẹ mufti ti rọ́bítọ̀ la yanfarid bil ifta إذا أردنا أن تكون فتاوانا محكمة so ẹ kó àwọn àdáwà àtàwọn ajíza tọ́lọ̀ ṣe fún yẹn yìí bàbá ẹ kó wọn síbẹ̀ Ọlọ́run sì ṣe nírọ̀rùn khutuwa kan nìyẹn náà ìyẹn mufti khutuwa ni al-ittihad khutuwa ni ó kù tashkil kó má jẹ́ pé ìgbà wo la fẹ́ bẹ̀rẹ̀ oṣù ìgbà wo la fẹ́ parí oṣù nìkan ni a máa rí ní ọ̀dọ̀ yìí bàbá so Ọlọ́run ó ṣe dáadáa fún yín o àwa wà nù àwọn tó ń ṣàdúrà fún yín tó ń sì respect yín o a sì máa ṣe dìfáàwù fún yín o tó Ọlọ́run kò ṣe dáadáa fún yín jazakumullahu khair barakallahu fikum Allahumma barik fi kulliyati al-markaz al-jami'iyya wa waffaqana Allahu fi ikmal al-masira ila al-jami'iyya mustaqillan insha Allah fi al-mustaqbal biqa'id masiratina ومتعه الله بالصحة والعافية وجزى الله الحاضرين والحاضرات خير جزاء وكذلك الغائبين جسدا والحاضرين روحا إلى الأمام فرابطة وفمركز فمبو أو مراكز معاهد يكون عاسين ريتي يعني تجمع الفتاوى والمؤتمرات gbogbo lékeu lè Yorùbá ó ní ìmọ̀ sọ̀sọ́kùsọ bí fatiwa fi dínkù wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.